Lẹ́yìn èèyàn mi, ẹ̀hẹ̀n, good morning o, good afternoon, ẹ kúrọ̀lẹ́, ẹ kú alẹ́ níbikíbi tí bá wà tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí. Ìròyìn ayọ̀ tí mo mú fún yín torí ayọ̀ lẹ máa máa gbọ́. Ọlọ́run ò ní jẹ́ ẹ fi ti yín gbọ́ ohun ìbànújẹ́ àlẹ́ ní sọ̀rọ̀ ìbànújẹ́. Ṣé tí gbọ́ yín lágbára Kristi ẹ ṣe tẹ̀fẹ́ tẹ́tí sí wa. Ó ga ọ̀ ṣe bí àyè bá ń rí obìnrin alábùkún fún nínú àwọn obìnrin. Mariam, em, báwo ni pé Mariam bí báwo? Àbí àwọn atòṣì jùlọ nínú àwọn obìnrin torí kò fẹ́ rere fún ọmọnìkejì. So àwọn gan náà ní ìbànújẹ́. Bẹ́ẹ̀ ibi tí ayọ̀ bá wà, ibi tí ìdùnnú bá wà, ibi tí oríire bá wà, ibi tí ìbùkún rẹpẹtẹ bá wà, ẹ bá dọ́dọ̀ Naomi, ẹ máa rí lọ́pọ̀lọpọ̀ lógúnlógún lọ́pọ̀lọpọ̀. Tẹ bá ń wá olùbùkún jùlọ láàárín àwọn obìnrin tó ní favour jù láàárín àwọn obìnrin, tẹ bá délé Naomi, tẹ bá dọ́dọ̀ Naomi. In fact, Ọlọ́run á bùkún yín rẹpẹtẹ tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ. A ní Naomi rí ìbùkún gbà, ó rí ojú rere, ó rí gbogbo ọ̀nà tó tọ́ àti tó yẹ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó bá fara wé, wọ́n ní kí ni báwo náà ṣe máa ń sọ, táwọn Yorùbá máa ń sọ ní pé ẹyẹ tó bá fara wé gún àbí báwo pé ẹ̀yìn ààrò ni ó sùn. Yes. Lékelèké tó fẹ́ ṣe bí ẹyẹ, lékelèké tó fẹ́ ṣe bí kiní kan. In fact, ẹ foríjì mi. Ẹ foríjì mi. Ó yẹ kí ó ti yé yín ju bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, òun lọ̀rọ̀ Naomi àti Mariam. Mariam ò fẹ́ kí nǹkan rere kó ti ọ̀dọ̀ kábíyèsí jáde. A fi tòun rí ṣáá ni. Ìmọ̀tara ẹni nìkan ṣẹ́rí òun ló ń pa kò lọ́yàn. Wọ́n nígbà tó ti gbọ́ lọ́tùn lósì tó tọ́ ti declare tí àwọn olórí, àwọn ọba, àwọn ìjòyè àti àwọn governors àti pàápàá jùlọ president ló wá kúkú fọbalẹ̀ pé kí kábíyèsí kó wá ibi tí ó máa clear àwọn tó ń disturb ẹ̀ tó fẹ́ gba ẹ̀mí lọ́wọ́ ẹ̀ lára ẹ̀ pé kó clear wọn dànù, kó mọ ibi tó máa dispatch wọn sí, kí ààfin yẹn kó free, kí Ọlọ́run kó la àárín ibẹ̀ yẹn kọjá, Ọlọ́run kó ṣe àkọ́ fọ́ mọ́, kí Naomi padà sí ààfin. Kí Naomi padà sí ààfin o, torí yẹn ni ìdùnnú ẹ o. Ìyẹn ni ìdùnnú ẹ o, kábíyèsí. Bàbá Tinubu ló sọ bẹ́ẹ̀ fún. Bàbá Tinubu ló sọ bẹ́ẹ̀ fún. Pé ìwé léyìí tó fẹ́ fi ìrònú torí àwọn wò. Èṣù ló fẹ́ ba àárín ààfin jẹ́, ló fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́ lára tó rò pé òun lè bá jẹ́ kó dẹ̀ lè rí iṣẹ́ Ọlọ́run bá jẹ́ lára kábíyèsí àti ààfin àti throne àlàáfíà tí Ọlọ́run fi fún. Ẹ rí pé wọ́n ti ṣe ra wọn. Wọ́n láwọn orogún, àwọn oró ikú tí kábíyèsí kó sáàfin. Bọ́n ṣe lọ adopt ọmọ, tó lọ ń gbé rọ́bà sí inú, tó wá ń gbé wá fún kábíyèsí. Wọ́n ti fẹ́ ṣe kábíyèsí, Ọlọ́run ni ò jẹ́. Ọpẹ́lọpẹ́ Jésù Kristi Olúwa Ọlọ́run ìyanu. Ọlọ́run Naomi. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run Naomi tó fẹ́ kí gbogbo àṣírí yẹn pátápátá kó tú síta. Ó tú o. Ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní tú. Ẹ̀yin èèyàn ẹ máa ríran wò. Àwọn ìjìnlẹ̀ àṣírí ó yí wà ńlẹ̀. Tá a máa fi fún yín. Àyè ṣe gbogbo investigation wa torí a kì í máa gbé fake jáde fún yín. A máa tọpinpin, a máa ṣe gbogbo, a máa wádìí tẹ̀fun tẹ̀dọ̀ ká tó lè gbé any information jáde ní internet. Ẹ ṣé gan èèyàn. So, ẹ rí wìnrìnwìnrìn, ẹ yìí máa gbọ́. Wọ́n ní Mariam pé ṣe ló ṣubú. Nígbà tó ti gbọ́ pé kò sẹ́ gbogbo àwọn èèyàn pátá, gbogbo everybody ti wà lẹ́yìn Naomi. Àwọn ọ̀run náà wọ́n dúró gbágbágbá. Hey! What a wonderful
serious congratulations fún Naomi. Wọ́n ní pẹ́pẹ́ sí o. Ìgbà tí ó ti di pé ó wọ̀ tó wò sí, ó wò kí ó wọlẹ̀, kò sọ́nà àbáyọ fún Mariam. Wọ́n ní Mariam collapse. Wọ́n ló faint. Ó dákú gbọ̀nràngọ̀dọ̀. Tó jẹ́ pé omi náà ń dà lé lórí. Omi náà ń dà lé lórí. Omi náà ń dà lé lórí. Ó ti lọ sọ́dọ̀ àwọn òjòyè ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Kò sówó kankan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Because àwọn gan-an ó ti fẹ́ kó bá gbogbo wọn. Àwọn tó ó ti fẹ́ pa ó ti kó bá gbogbo wọn. Ṣé ẹ mọ̀ pé gbogbo ìtàn ìṣe yẹn wọ́n try babaláwo wọ́n ń fake wọn. Ó ń fools wọn. So gbogbo àjẹ́ tóun gan gbà tó ti jẹ́ ó fi pé bóyá agbára kan wà tó ju agbára Ọlọ́run lọ. Òun ló fi lọ tẹ ara ẹ̀ bọ́nú wàhálà kàràgbà. Ẹ wò ó sì, ó ti wọnú kàràrà lọ. Kò sọ́nà àbáyọ fún un. Tó bá sáré sọ́tùn, ó kọsẹ̀. Ó sáré sósì, ó kọsẹ̀. Ó sáré sókè, ó sáré sódò, ó kọsẹ̀. Kò rọ́nà àbáyọ. Èyí tó dẹ̀ kù ni pé God ó dá òun rè o. Òun ti ṣetán láti kú dànù. Ó lè ṣe ló dákú gbọ̀nràngọ̀dọ̀. Tó jẹ́ pé ṣe náà wẹ omi lé lórí. Báwo ni ò ṣe ní wẹ omi lé lórí nígbà tó jẹ́ pé gbogbo ìgbé ayé ẹ̀ ibi ni lójoojúmọ́. Kò lálàáfíà rí. Ó gbé wàhálà sórí ara ẹ̀. Ó lóun fẹ́ yan orí burúkú, ó dẹ̀ ń rí gbà. Because tó bá jẹ́ pé ó yan orí burúkú, ẹ wò nígbà tá a fi ń ṣàánú gbogbo yín. Àánú gbogbo wọn tó fẹ́ wọn wá sí ààfin tó yẹ kó máa gbádùn nínú ọlá ńlá. Èṣù sọ pé ibẹ̀ yẹn ò ń ṣe ilé wọn. Ó ní bẹ́ẹ̀ yẹn ò ṣe ilé wọn pé bẹ́ẹ̀ ṣe wá lẹ̀ ṣe máa lọ. Kábíyèsí tó ṣàánú gbogbo wọn pé bẹ́ẹ̀ ṣe wá lẹ̀ ṣe máa lọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fojú olóore gúngi. Wọ́n fojú kábíyèsí wọ́n fi ń gúngi pé wọ̀kẹ̀ a máa ṣe fún ẹ. Àbí Naomi ṣé Naomi ó tiẹ̀ rí téèyàn rò ni. Naomi tó ń súre fún ọkọ ẹ̀ nígbà tó wọ́n ń ṣe ayẹyẹ kan ní ààfin. Gbogbo èèyàn dẹ̀ fẹ́ gbọ́. Wọ́n ṣe birthday fún Naomi láàfin. Naomi súre fún kábíyèsí, ó súre fún gbogbo ààfin, ó súre bí throne kábíyèsí ṣe máa ó pray fún kábíyèsí bí ààfin ẹ̀ ṣe máa gbòòrò sí máa máa túṣẹ. Tínú gbogbo wọn dùn tó lérò pé bóyá Naomi ṣé òun nìkan ni. Naomi òun nìkan. Kábíyèsí ó nífẹ̀ẹ́ rẹpẹtẹ. Ló nífẹ̀ẹ́ jù. Ẹyin ojú kábíyèsí òun ni Naomi nígbà yẹn. Àwọn ọ̀tá tó rò pé bóyá ṣé Naomi nìkan ló máa jẹ gbogbo ọlá ńlá èyí tó wà nínú pálásì kábíyèsí. Wọn ò mọ̀ pé Ọlọ́run ti ordain ẹ̀ síbẹ̀. Ọlọ́run ni áńgẹ́lì tí Ọlọ́run rán sí kábíyèsí tí gbogbo wọn ò mọ̀. Nísìnyí, ǹjẹ́ òtítọ́ ọ̀rọ̀ ti fara hàn? Ó ní kábíyèsí. Wọn ò mọ̀ pé Mariam gan ó dùn kábíyèsí nígbà yẹn pé olórí a máa pọ̀ sí i. Ẹ̀rí bá ti ṣe, ẹ̀rí ọ̀nà gbígbà, throne yín máa ga. Kíní kan ọmọ yẹn súre. Ó ní ààfin pé àwọn olórí máa pọ̀ sí i. Ọmọ yẹn dẹ̀ sọ̀rọ̀. Àṣẹ wọn ò mọ̀ pé àṣẹ wà lẹ́nu ẹ̀. Nǹkan tí mo fẹ́ mú jáde ni pé ṣé tí àwọn olórí bá ti ẹ̀ pọ̀ sí i, ó mọ nǹkan tó ṣe. Ó máa wà ní ìjókòó tiẹ̀. Kò sí anybody tó fẹ́ yiri ẹ̀ wò. Nǹkan tó lọ́run fi ń gbé níjà lélẹ́yìí o. Òun gangan ni ìtumọ̀ nǹkan tó lọ́run fi ń gbé níjà. Torí bó kábíyèsí bá ti ẹ̀ fẹ́ ìyàwó lè tán disturb òun kí ló wà níbẹ̀. Ìfẹ́ olúkálùkù wà lọ́kàn kábíyèsí. Nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣé Mariam nìkan ni. Wo ẹ̀yin èèyàn wa Ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́. Ó ti ń gba ìdájọ́ tiẹ̀. Aláṣejù gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wẹ́rẹ́ ló máa tẹ́. Mariam ó ti tẹ́ o kò mọ nǹkan tí ó fẹ́ ṣe wọn. Wọ́n ní kó kọjá sí Èkó. Ó lóun ò kọjá sí Èkó. Àìná ààfin lòun fẹ́ gbé. Òun ní nǹkan tójú ẹ̀ rí ní ààfin kò ní ṣe é kó. Wọ́n ló ṣe ló dákú. Nígbà tó ti mọ̀ pé tí gbogbo èèyàn prophecy gbogbo everybody sọ pé Naomi ò làwọn fẹ́.
Ẹ rí pé ó ti fail, wọ́n sì máa fẹ́ àwọn táwa ṣe máa fail títí láé nìyẹn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa sọ sí comment section, kẹ́ ẹ dẹ̀ bá wa subscribe, kẹ́ ẹ dẹ̀ bá wa share, kẹ́ ẹ love. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.